Ogun fún ẹni tó ní gall bladder problem abẹ́ni tó ní kidney problem. Gbìyànjú kó gẹ́ẹ̀tì ewé efinrin tútù, kó gẹ́ẹ̀tì ewé ewúro tútù, kó gẹ́ẹ̀tì ewé akíntọ́lá tútù. Ẹ ti rí báyìí. Wá gbìyànjú kó gẹ́ẹ̀tì kànáfùrù, ó ti rí kànáfùrù, gẹ́ẹ̀tì pòròpórò ọkà bàbà, ó yá gẹ́ẹ̀tì abèrè. Wá kó gbogbo nǹkan wọ̀nyí sí pot, kó bomi sí, kó sè lágbo. Tó bá ti sè lágbo tó ti jiná, wá mú kán níwọ̀nba, kán ìsebẹ̀, wá jù sí. Òdì jẹ́ kó rúpa náà, àgbo yẹn á ti jiná kó tó ju kán sí. Ẹni tó ní gall bladder problem abẹ́ni tó ní kidney problem kó máa mu àgbo ilé mẹ́ta lójúmọ́, ọ̀sán, àárọ̀, alẹ́. Fi fídíò yìí ránṣẹ́, kó farabalẹ̀ kó dẹ̀ gbọ́ fídíò ìdílé àtàwọn okùnfà tó máa ń fà á. Ṣíwájú kó tó ṣiṣẹ́ yìí àbí tó bá ṣiṣẹ́ ìtàn nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní. Àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 0123214254. Àkáǹtì nọ́mbà fáwọn aláìní 0123214254. Wema Bank of Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo ẹ̀yin tẹ́ bá nípele níjà lórí pé èyíkéyìí nínú àìsàn, bẹ́ẹ̀ ni a ti lògùn sí, kò lọ cancer, diabetics, asthma, stroke, àwọn àìsàn ńláńlá, àbí spiritual problem, ayé ń dàyàn láàmú ni, kíní kan ìgún wà lórí ẹ̀ ni, ẹ contact Global Dahiratu Dhikrlahi Islamic Organization Health and Spiritual Department. Àwọn ẹ̀kọ́ táwa kọ́ láti India ní China, tagba professor, tagba doctor ní lórí iṣẹ́ ta bá ń lé ni, adẹ̀kẹ́kọ̀ọ́ káàkiri Nàìjíríà, káàkiri Africa, alhamdulillah. So a fi ṣe ìyanràn, a fi ń jẹ́ kẹ́yìn customers wa mọ̀ pé right way lẹ́wà ni. Bẹ́ẹ̀ ni látúnṣàkú àǹfúṣàkún wa alámùbímọ takọ̀. Ẹ get all in one, ikú nìkan ni kò lè wò wọn, àti miracle leaf tó wà effective gidi. Ẹ get memory booster, ẹ get bulldozer med fibroid, ògùn ìsọ̀yè ilé àmù, ẹ get obìnrin tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ, aláwọn package tá a máa ń ṣe fún wọn. Abẹ́ni tó ní diabetes, aláwọn package tá a máa ń ṣe fún wọn. Bí sí ní láìta láti ṣúgà máa kúrò nínú system ẹ̀. Adé láwọn package tá a tún máa ń ṣe fẹ́ni tó bá ní, tí wọ́n bá mú nǹkan ọmọkùnrin ẹ̀, ọ̀tọ̀ ni kí wọ́n mú nǹkan ọmọkùnrin, ọ̀tọ̀ lárógbòsá, ọ̀tọ̀ ní dákọ́lẹ̀, ọ̀tọ̀ ni kí wọ́n kàn déédéé ní demand power, ọ̀tọ̀ ni pé bóyá pókàn ti rẹ àwọn veins nǹkan ọlọ́mọkùnrin dé. So oríṣiríṣi àwọn package wọ̀nyí, oríṣiríṣi àwọn sickness la ní package fún. Kódà ní táyé ń dà láàmú, táyé ń yọ lẹ́nu, táwọn àlìjọ̀nú ń dà láàmú, ẹ gbìyànjú, ẹ contact wa. Aláwọn special powder tó jẹ́ halal powder, wọ́n ń ṣoṣólẹ̀, powder yìí kì í ṣoṣólẹ̀, kì í ṣàwúre, kì í ṣẹ̀yọnu ayé, kì í ṣèmùlẹ̀ àgbà òbẹ́ anybody. Àmọ́ tó bá ń lò bí sí ní láì tààlà, solid barrier máa wà láàrin wa àti evil world. Ẹbí òkùnkùn wọn ní access ìṣẹ́ mọ́, monitoring spirit ò ní rí ẹ mọ́ bí sí ní láì tààlà. Gbogbo àwọn tó bá ní gall bladder problem, nínú nǹkan tí wàá fi mọ̀ pé ó ní gall bladder problem, òun náà ni pé that is ilé ìtọ̀yàn. Ó bá ti wà kíní ọyàn kó wà pẹ̀lú liver ni, ìsàlẹ̀ liver ló wà. Tó bá ti ní problem, ìyẹn máa ní jaundice, ara ẹ̀ máa ṣe kíní, yóò máa yellow, yóò máa peel, yóò máa yellow, ojú ẹ̀ máa ṣe kíní, ojú máa funfun, ìtọ̀ ẹ̀ máa dúdú, ó máa ní pains, chest pain, àyà máa dùn gan, àyà tó ń dùn yẹn ó lè cause heart attack fún, á dẹ̀ máa bì. Tó bá jẹun ó máa ní digestive system problem, so á máa bì. Oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ ló máa ń ṣẹlẹ̀ sí ẹni tó ní kíní. Kódà chronic diarrhea ó tún wà fún ẹni bẹ́ẹ̀. So ẹ gbìyànjú, ẹ WhatsApp lórí +2761295638 gbogbo èké tó bá wò kó jẹ́ ìpèníjà pé ó kánjú síyàn, contact organization wa. Kò síbi tẹ́wà tí product wa òde DHL la fi ń deliver product wa all over the world. Ẹ máa rí lórí page wa. Adẹ́nlo GIG logistics láti deliver all over Nigeria. So gbogbo ẹni tó bá ní bladder problem, gall bladder problem, àbó ní kidney problem, kó rẹ̀ gbìyànjú kó máa sábà máa ṣe kíni, get beetroot pẹ̀lú kárọ̀tì, pẹ̀lú cucumber, blend ẹ̀ papọ̀ pẹ̀lú omi, kó sieve ẹ̀, kó sẹ́, kó máa mú. So ó máa ń ṣe kíni o. Àwọn nǹkan méjèèjì náà wọ́n clean ni, so o láti máa wá kankan tí wọ́n máa fi clean ẹ̀. Àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ń ṣiṣẹ́ fún these two organs. Masalamu wa ila likoi, innal izzata lillahi jami'a. Gbogbo agbára Ọlọ́run ọba ló ní fi fídíò ìránṣẹ́. Àdúrà wa gba gbogbo ẹ̀yin tẹ́ ń gbádùn ètò wa. Ẹ fi Hajj àti umura, ẹ fi ta wá lọ́rẹ ní organization wa, aláwọn èèyàn tá máa fún, tí wọ́n máa jẹ́ sàdákọ̀ fún yín. Láìpẹ́ láì jìnnà, insha Allah, a máa bẹ̀rẹ̀ ètò tó ẹ pé everybody máa pè, live program tó everybody máa pè lórí ìpèníjà tó bá dájú kọ, tá a dẹ̀ máa sọ solution free bí sí ní láì tààlà. Ọlọ́run ọba ló ní gbogbo agbára. Masalamu wa ila likoi.